Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Gbáremú TV. Ṣàlàáfíà ni mo bá yín. A kú bí ojú ọjọ́ ṣe rí. Olódùmarè á yí ìgbà yìí padà sí rere fún wa. Gbogbo wa pátá la máa ṣàṣeyọrí. Àwọn ọmọ wa ṣàṣeyọrí. Gbogbo àwọn àdáwọ́lé wa pátá òun ló máa yọrí sí rere lágbára Elédùà. Túnjí Àlàmú lórúkọ tèmi ń jẹ́ Ìkòyí Ẹ̀ṣọ́ ni mí ọmọ Àdìílẹ̀ Dògún. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò Kárọ̀hún-wí láti iléeṣẹ́ Gbáremú TV. Ọ̀pọ̀ ẹ̀kọ́ la fẹ́ kọ́ lénìí tí mo fẹ́ kẹ́yin òbí kẹ́ ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́. Àwa òbí fẹ́ jà fúnra wa ni látọ̀dọ̀ ìjọba. Kì í ṣe ìjà tí a fẹ́ gbé ìbọn tí a fẹ́ yọ àdá. Kì í sì ṣe ìjà tí a fẹ́ fi ọ̀rọ̀ ẹnu jagun bóyá ká máa tahùn síra wa. Yorùbá bọ̀ wọ́n ní ẹ̀bẹ̀ la máa ń bẹ ẹni tó bá lágbára jù wá lọ. Ẹni tó bá lè mú wa rin ibùsọ̀ kan níṣe là á fara sílẹ̀ fún kó mú wa rin ibùsọ̀ 12. Ìyẹn ni pé ẹni tó bá ti lágbára jù yàn lọ, gẹ́gẹ́ bí òwe táwọn àgbà Yorùbá máa ń sọ pé ẹni tó jù ni lọ ó lè jù ni nù. Tá bá ti wá rí ẹni tó jù wá lọ nísìnyí, àfi ká yá bẹ̀. Tá bá ń wá ohun rere kan látọ̀dọ̀ ẹ̀, àfi ká yá bẹ̀. Ní gbogbo ọ̀nà làwọn ìjọba fi lágbára ju àwa ọmọ orílẹ̀-èdè lọ. Tá bá sì ń fẹ́ kí wọ́n ṣe nǹkan kan fún wa ní nǹkan tó dáa tó wù wá, àfi ká bẹ̀ wọ́n kó wá lè tẹ nǹkan yẹn. Tá bá wo àsìkò tá wà yìí, láti bí 20 ọdún 30 ọdún sẹ́yìn, ṣó ṣeé ṣe fún ọmọ mẹ̀kúnnù láti rí iṣẹ́ ní ilé iṣẹ́ ìjọba, ní àwọn ministries? Ṣó rọrùn fún ọmọ mẹ̀kúnnù láti rí iṣẹ́ èyí tó dáa, tó ṣe fọkàn tán, tó ṣe gbọ́ bùkátà? Ṣó rọrùn láti rí ní ilé iṣẹ́ ìjọba? Ẹ máa gbà pẹ̀lú mi pé rárá ni, kò rọrùn láti rí iṣẹ́ lọ́dọ̀ ìjọba. Kí ló fà á? Ìtorí pé àwọn mẹ̀kúnnù wọn lẹ́nu láwùjọ, wọn lówó lọ́wọ́ bóyá láti fi rán ọmọ wọn ní ilé ìwé rẹpẹtẹ. Ìdí nìyẹn tí ò fi rọrùn fún wọn káwọn ọmọ wọn ríṣẹ́ ní ilé iṣẹ́ ìjọba. Ó sì ti ń ṣẹlẹ̀ láti ìgbà yẹn títí di àkókò tá wà yìí. Ìbéèrè kan rèé, ṣé kò wù ọmọ mẹ̀kúnnù láti ríṣẹ́ tàbí láti kàwé bí tàwọn ọmọ olówó ni? Ṣé kò wù àwọn òbí láti rán àwọn ọmọ wọn lọ sí ilé ìwé olówó, èyí tí ó máa fi hàn sí gbangba nígbà tí wọ́n bá jáde tán ni? Ó wù wọ́n, ó wù wọ́n. Ṣùgbọ́n tẹ́yin náà bá fi ojú inú wo bí ètò ẹ̀kọ́ ṣe rí lákòókò tá wà yìí, ẹ mọ̀ wípé kò rọrùn. Ìdí nìyẹn tí ò fi rọrùn fún àwọn ọmọ mẹ̀kúnnù nígbà tí wọ́n bá jáde ilé ìwé tán láti ríṣẹ́ lábẹ́ ìjọba. Tó jẹ́ kìkì àwọn ọmọ olówó, àwọn ọmọ tó nífọ̀n tí wọ́n lè kọ́ná nìkan, àwọn náà ń láǹfààní láti rí iṣẹ́ ní ilé iṣẹ́ ìjọba. Àbí ẹni tó mọ̀ máa rí iṣẹ́ sí ilé iṣẹ́ ìjọba gbọ́dọ̀ jẹ́ ọmọ tó jẹ́ pé wọ́n rówó tọ́ nílé ìwé lọ́nà tó dáa. Tí wọ́n bá fẹ́ ra ìwé kan, wọ́n gbọ́dọ̀ rà fún kíákíá. Yálà ó wà lákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ ni tàbí ó wà ní girama tàbí ó wà ní yunifásítì. Àwọn òbí ẹ̀ gbọ́dọ̀ lówó lọ́wọ́ gidi. Ìdí nìyẹn tí mo fi sọ pé àwọn ọmọ olówó, àwọn ni wọ́n ríṣẹ́ sí ilé iṣẹ́ ìjọba.
tó túmọ̀ sí pé àwọn ọmọ olówó náà ni wọ́n ń rówó kàwé tó yanrantí lákòókò tá a wà yìí. Orílẹ̀-èdè tá a pè ní orílẹ̀-èdè wa, orílẹ̀-èdè tó lọ́ba tó níjòyè, orílẹ̀-èdè tó láwọn olùṣàkóso, kí ló fà á tó fi pọ̀ sápá kan ju ibì kan lọ? Táwọn owó tá à ń rí lórílẹ̀-èdè yìí tá a lè lò fún àwọn ọmọ wa láti kẹ́kọ̀ọ́ àkọ́yanjú, bí wọn ò tiẹ̀ ríṣẹ́ nílé iṣẹ́ ìjọba, àmọ́ kí wọ́n kọ́ ẹ̀kọ́ èyí tó máa jẹ́ kí wọ́n lè dá dúró fúnra wọn láì ní sí wàhálà. Kí ló fà á? Tàbí kí ló ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ olówó tó fi jẹ́ pé àwọn ni wọ́n máa ń mókè ṣáá tó bá ti di bíi pé ká jèrè àǹfààní ẹ̀kọ́ lórílẹ̀-èdè yìí ju ti àwọn ọmọ mẹ̀kúnnù lọ? Àwọn àgbà sọ pé amókùn ẹrù ẹwọ́, ó lókè lẹ́ ń wò ẹ̀ wò sàlẹ̀. Kí ló ṣẹlẹ̀ sísàlẹ̀? Ẹ jẹ́ kí n mú yín sọ ìrántí àwọn àkókò kan, bóyá bí 30 ọdún sẹ́yìn, 40 ọdún sẹ́yìn. Gbogbo àwọn tí wọ́n ń ṣàkóso ètò ẹ̀kọ́ lénìí tí wọ́n dorí ẹ̀ kodò pátápátá lórílẹ̀-èdè yìí, gbogbo wọn pátá ló jẹ́ pé ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ ni wọ́n lọ. Ní apá àṣálẹ̀ tiwa ń bí ní ìpínlẹ̀ Yorùbá níbí àti díẹ̀ lápá ti ọ̀dọ̀ àwọn Yíbò lọ́hùn. Mo mọ̀ dáadáa pé tí fídíò ìbá láǹfààní láti rìn jìnnà débi tó yẹ kó dé, a máa rí àwọn tí wọ́n ń darí ètò ẹ̀kọ́ lénìí tí wọ́n jẹ́ ọmọ Yorùbá dáadáa ní gbogbo ìpínlẹ̀ Yorùbá pátá, tí wọ́n máa sọ ìrántí, tí wọ́n máa ronú sẹ́yìn pé ó yẹ káwọn ṣàtúnṣe sí ètò ẹ̀kọ́ ní apá ọ̀dọ̀ tiwa níbí, káwọn ọmọ mẹ̀kúnnù náà kí wọ́n bá lè jẹ àǹfààní, irú àǹfààní táwọn jẹ bẹ̀rẹ̀ láti ọdún 1979 títí di àkókò tí wọ́n jáde iléèwé. Ṣáájú ọdún 1979 ni bàbá Awólọ́wọ̀ fúnra wọn ti dá iléèwé ẹ̀kọ́ ọ̀fẹ́ sílẹ̀. Kódà nínú ìtàn pàápàá, Chief Abiola, MKO Abiola pẹ̀lú àwọn tí wọ́n kọ́kọ́ jàǹfààní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ tí bàbá Awólọ́wọ̀ dá sílẹ̀ nígbà yẹn. Púpọ̀ nínú àwọn tí wọ́n ń ṣàkóso ètò ẹ̀kọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí tàbí tí wọ́n ń ṣàkóso ìjọba orílẹ̀-èdè yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ni wọ́n jàǹfààní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà ń bí. Kí ló wá dé tó wá dorí rí akáyín tákàrà wá degun? Kí ló fà á tó fi jẹ́ pé ìgbà táwọn wá débẹ̀, àǹfààní táwọn jẹ wọn ò fẹ́ ju ọwọ́ ẹ̀ sílẹ̀? Àwọn nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lọ́jọ́ tòní rèé. Fún ìdí yìí, mo rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbọ́ fọ́nrán yìí ní àkókò yìí, kẹ́ ẹ lọ sí ìkànnì Gbáremú TV, kẹ́ ẹ subscribe sórí ìkànnì yẹn. Tẹ́ ẹ bá ti subscribe sórí ìkànnì yẹn, kẹ́ ẹ tẹ like, kẹ́ ẹ tẹ notification bell, tó túmọ̀ sí pé gbogbo ìgbàkígbà tí fọ́nrán mi bá ti ń jáde, èyí tó ń ta wá lólobó nípa nǹkan tó ń lọ lórílẹ̀-èdè yìí, a máa láǹfààní àti wò, a máa láǹfààní àti gbọ́. Ètò ẹ̀kọ́ ó ti mẹ́hẹ lórílẹ̀-èdè yìí. Kí ni nǹkan tá a fẹ́ ṣe sí? Ìdí nìyẹn tí mo fi sọ wípé tá lè yẹ ẹni bá ju bàbá ẹni lọ, kí la máa ń pè? Bàbá la máa pè. Àwọn ìjọba lágbára jù wá lọ, a lè fẹ́ gba nǹkan lọ́wọ́ wọn ká fagídí gbà, àfi ká bẹ̀ wọ́n,
Àwọn wo ló máa ń bẹ̀bẹ̀? Àwọn tí wọ́n nífọ̀n tí wọ́n lé èèkàn ló máa ń bẹ̀bẹ̀. Àwa la máa bẹ̀bẹ̀. Láti ilẹ̀ ilẹ̀ níbi tá bá ti ń bẹ̀bẹ̀, kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ á dókè, á dọ́dọ̀ àwọn aláṣẹ tó yẹ kí wọ́n ṣàtúnṣe sí nǹkan yẹn. Ṣé kò wù òbí kan láti rán ọmọ ẹ̀ nílé ìwé ni? Ó wù ú, ṣùgbọ́n a fẹ́ kó jẹ́ pé àwọn ọmọ mẹ̀kúnnù wọ́n máa táràkà nílẹ̀ láì ní lè kàwé. Kí ló ṣàkóbá fáwọn òbí táwọn ọmọ wọn ò fi lọ sílé ìwé, táwọn ọmọ wọn ò kí fi ń yege dáadáa nílé ìwé, táwọn ọmọ wọn ò kí láǹfààní àti kojú àwọn ẹlẹgbẹ́ wọn tí wọ́n jọmọ olówó nílé ìwé? Òun la máa jíròrò. Ọ̀rọ̀ nípa ìwé tá ń rà fáwọn ọmọ wa tí wọ́n fi ń ka kíláàsì kan, kíláàsì kejì, kíláàsì kẹta, ìkẹrin títí dé ìpele girama. Tá a bá dọ́jà lásìkò tá a wà yìí, tẹ́ bá fẹ́ ra ìwé kíkà ẹyọ kan, ṣé ẹ mọ iye tẹ́ máa rà? Bóyá tọmọ primary 1 ni, primary 2, primary 3, primary 4, títí dé primary 6. Lẹ́yìn náà, ẹ ṣẹ̀ṣẹ̀ wá kọjá sí ti girama, SS1, SS2, SS3 àti JSS pàápàá ó pẹ̀lú. Kì í ṣe ìwé ẹyọ kan lẹ máa rà fọ́mọ kan o. Kì í ṣe méjì o. Ó lè jẹ́ 8, ó lè jẹ́ 10. Àwọn big note náà tún wà ńbẹ̀ o. Ẹ sọ fún mi. Mẹ̀kúnnù tó bí ọmọ 3 tàbí tó bí ọmọ 4, ṣó máa rọrùn fún láti pé ọmọ kan wà ní primary 2, ìkan wà ní primary 3, ìkan wà ní primary 4, ìkan wà ní primary 5, kó wá ra gbogbo ìwé àwọn ọmọ yẹn pátá bẹ́ẹ̀, ìyí tó máa ra 8 fún, ìyí tó máa ra 6 fún, ìyí tó máa ra 10 fún? Ṣé ẹ rò bó máa rọrùn bẹ́ẹ̀? Àmọ́ òbí tí ò bá wá lè ra bẹ́ẹ̀ fáwọn ọmọ ẹ̀, irú ipò wo lẹ fẹ́ kí ọmọ irú ẹni bẹ́ẹ̀ kó wà ní ti ìmọ̀ ẹ̀kọ́? Ṣó máa lè ṣàṣeyọrí ìmọ̀ ẹ̀kọ́ bíi tàwọn ọmọ olówó tó jẹ́ pé wọ́n rí owó ra ìwé, wọn bá ìbọn ọmọ 8 gbogbo ọ̀nà máa rà fún? Apá ibi tá a ti ń bẹ ìjọba rèé ní ìhà ètò ẹ̀kọ́ pé kí wọ́n bojú àánú wo mẹ̀kúnnù, kí wọ́n ràn wá lọ́wọ́. Ẹrù tó wúwo nípa ti ẹ̀kọ́ yẹn, nípa ti ríràwé yẹn, kí wọ́n mú fúyẹ́ fún wa. Báwo ni wọ́n ṣe lè mú fúyẹ́ fún wa? Ẹ jẹ́ ká rántí ìgbà tí àwọn ìpínlẹ̀ bíi 4-5 kan láwọn ọdún 1979 sí 80, sí 81, sí 82 àti sí 83 kí Muhammadu Buhari tó gbàjọba lọ́wọ́ àwọn olóṣèlú. Ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ Awólọ́wọ̀ gan-an, ìyẹn ni Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀, ẹni tó ní àánú àwọn mẹ̀kúnnù lójú, tó ṣetán láti ran àwọn mẹ̀kúnnù lọ́wọ́ ní pé dandan ọmọ wọn gbọ́dọ̀ kàwé. Bí mo ṣe ń sọ yìí, gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbọ́, ẹ máa sọ ìrántí nǹkan tí mò ń sọ yìí. Ìwé ọ̀fẹ́ la máa gba, ìwé kíkà ọ̀fẹ́. Wọ́n lè fún wa lóríṣìí 8. Big note ọ̀fẹ́ la máa gbà, wọ́n lè fún wa ní 12. Rúlà ọ̀fẹ́, báírò ọ̀fẹ́ àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ téèyàn fi ń kẹ́kọ̀ọ́. Wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ fún odidi bí ọdún 4 gbáko.
ibì kan náà ti rí owó yẹn. Tí wọ́n sì ń lò fún àǹfààní àwọn ọmọ orílẹ̀-èdè wọn, fún àǹfààní àwọn ọmọ state wọn, fún àǹfààní àwọn ọmọ local government wọn. Ṣé kò sí irú owó bẹ́ẹ̀ mọ́ lórílẹ̀-èdè yìí ni? Pàápàá nípínlẹ̀ Yorùbá níbí. Àwọn nǹkan tí mò ń fẹ́ ká bẹ ìjọba fún nìyẹn. Ṣùgbọ́n ṣáájú ìgbà kí free education tó dé, àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ nípa ìwé tá à ń lò nínú kíláàsì. Ká ní mo wà ní primary 5 nsìn, tí mo bá bọ́ sí primary 6, ìwé tí mo lò kù, òun làwọn àbúrò mi máa lò. Ṣérú ẹ̀ ń ṣẹlẹ̀ mọ́ nsìn? Ibi tẹ́ bá ti mọ̀ pé ó yẹ ká ti bi ìṣáná kíyèsí ògùn nìyẹn. Tó túmọ̀ sí pé ìṣòro àti rówó ràwé fáwọn ọmọ mẹ̀kúnnù, òun ni ìṣòro ni ò kí ń fi jẹ́ kí àwọn ọmọ mẹ̀kúnnù kí wọ́n fi bẹ́ẹ̀ lóye ìwé kíkà dáadáa. Torí wọn ò ní owó èyí tí wọ́n máa fi ràwé fáwọn ọmọ wọn. Ohun tí a fẹ́ bẹ àwọn ìjọba lé lórí nìyẹn pé kí wọ́n jọ̀ọ́, kí wọ́n bá wa gbójú lọ sọ́dọ̀ àwọn tó wà nídìí ètò ẹ̀kọ́. Agara ń dá àwọn òbí láti rówó ra ìwé lọ́dọọdún fáwọn ọmọ, kí wọ́n fún àwọn òbí láǹfààní kí àwọn ọmọ, káwọn àbúrò kí wọ́n lè lo ìwé tẹ́gbọ́n bá lò kù ní kíláàsì kan. Kí wọ́n bá wa bójútó ètò ẹ̀kọ́ lápá ibẹ̀ yẹn. Tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ fún wa, inú wa máa dùn gan. Láwọn ọdún tí ìjọba ń ṣe ẹ̀kọ́ ọ̀fẹ́ nípínlẹ̀ Yorùbá níbí, ìjọba náà máa ń dárú ọgbọ́n bẹ́ẹ̀. Tí wọ́n bá fún wa níwé tán, wọ́n á sọ pé ká má kọrúkọ sí o, a ní kọrúkọ sí, kí àwọn tó ń bọ̀ lẹ́yìn wa bá lè lò. Ẹ̀yin náà ẹ wò, ṣó máa rọrùn fóbí tọ́mọ ẹ̀ 2 mẹ́ta tó promote sí kíláàsì ọ̀tọ̀ọ̀tọ̀ láti wá rí owó kó wá fi ra gbogbo ìwé tí wọ́n nílò? Nígbà tán ní kó mọ́ ra ìwé oríṣi ìwé 10 tó jẹ́ pé òun ló wà nínú syllabus tá máa fi kẹ́kọ̀ọ́ sáà yẹn, tóbi wá ra méjì. Irú àkọyege ẹ̀kọ́ wo làwọn ọmọ yẹn fẹ́ kọ́? Ẹ rí pé rọ́lá ń pa fúnra wa. À ń bẹ̀ ìjọba ni pé kí wọ́n jọ̀ọ́, kí wọ́n dá ètò ẹ̀kọ́ padà sí bó ṣe wà tẹ́tẹ́lẹ̀ nípa ìwé kíkà nílé ìwé. Àánú Olódùmarè ò ní fi gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ́tí sí mi tẹ́ ń gbọ́ àwọn ọ̀rọ̀ wa níkànnì Gbaremu TV. Àánú Olúwa ò ní fi yín sílẹ̀. Ẹ bá wa tẹ subscribe, kẹ́sì bá wa tẹ like àti notification bell, ká bá lè láǹfààní láti máa mú àwọn ọ̀tun àwọn nǹkan tó máa wúlò fún wa, ká bá lè máa mú jáde, kẹ́ bá lè máa rí wò, kí gbogbo wa lè máa fi ṣe àríkọ́gbọ́n. Tó gbogbo ẹ̀yin tẹ́ bá wà ní ipò àṣẹ tẹ́ ń gbọ́ mi lọ́jọ́ tòní, tẹ́ bá lè pín fọ́nrán ìdọ́dọ̀ àwọn ìjọba, àwọn tó wà ní ètò ẹ̀kọ́, pé kí wọ́n bá wa bójú àánú kan fi wo àwa mẹ̀kúnnù tá à ń ra ìwé fáwọn ọmọ, kí wọ́n fi àǹfààní yẹn sílẹ̀ kó jẹ́ pé káwọn àbúrò àwọn ọmọ wa kí wọ́n lè lo ìwé táwọn ẹ̀gbọ́n wọn tí wọ́n bá lò kù nílé ìwé. Kó má jẹ́ pé gbogbo ìgbà la máa ra ìwé ṣá, gbogbo ìgbà la máa ra ìwé ṣá, gbogbo ìgbà la máa ra ìwé ṣá. Mẹ̀kúnnù lówó lọ́wọ́. Ẹnu ẹ gbọ́gbó lóhun yẹn mẹ̀kúnnù, ẹni tó ń tiraka láti jẹ láti mọ̀. Ta ní kọ́ ọmọ 3 mẹ́rin kí wọ́n promote sí kíláàsì kan kó sì rówó ra gbogbo ìwé àwọn yẹn. Ṣùgbọ́n tí àǹfààní bá wà, táwọn ọmọ bá lè lo ìwé táwọn ẹ̀gbọ́n wọn lò kù, ẹ mọ̀ pé yẹn máa ṣiṣẹ́ ṣèrànlọ́wọ́ gan ni. Ẹ ṣé gan. A ní rí jù báyìí lọ lórí ètò Káróńwí lọ́jọ́ tòní. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Gbaremu TV. Ọ̀tún lọ́jọ́ yọ, lọ́tùn lèmi àti yín máa yọ. Ire owó, ire ọmọ, ire àlàáfíà, àìkú baálẹ̀ ọ̀rọ̀, á jẹ́ tèmi, á jẹ́ tiyín níbi gbogbo tẹ́ ẹ bá wà lágbára Elédùà. Ó dìgbà mi, ó dàbọ̀.